tí mo dé àyíká tí mo lọ gbé nǹkan fún dádì gólótó báyìí ni mo bá àǹtí mi àwọn pẹ̀lú dádì nínú ọ́fíìsì dádì ń bá wọn lájọṣepọ̀ táǹtí mi ń dún mẹ́sàn-án mẹ́wàá tí dádì ń ṣe pàṣàpàṣà ló pẹ̀lú àǹtí mi. Ẹ káàbọ̀ ẹ kú jíbẹ̀ làǹkàrà lé ẹ káàbọ̀ làǹkàrà òde ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀mítọ́rẹ́ àti ṣù Olúwa Ṣeun Àkànjí lórí òtún ètò yín ẹ wá nǹkan fìdílé ẹ kájọ máa fi tí gbéyàwó ọ̀rọ̀ ṣẹ́ gbàgbé bí tá a bá dé ìyá yáàdì ti ṣubú ìyá chọ́ọ̀chì ti ṣubú nínú ìgbà tá à ń ṣe sáfíìsì lọ́wọ́ ẹ bá ń gbé láṣẹ a gbé wọn ó dínú ilé nígbà tá a gbé wọn dénú ilé àǹtí Ṣeun ìyá yìí sáà dúró síbẹ̀ ló ń wò bọ̀ ẹnu wọn ti wọ́ sẹ́gbẹ́ kan dáàdì náà lọ ń bọ̀ wọ́n ṣàṣẹ àjò ìyá yìí sáà ti ní stroke tí ìyá yìí ní òun ló fà á tí ìyá mi ṣe máa ń lọ bẹ̀ torí ìyá mi kì í lọ bẹ̀ tẹ́tẹ́lẹ̀ gbogbo tí ìyá church ṣe ní ó ti ní stroke mọ́mì mi máa ń lọ síbẹ̀ wọ́n máa ń lọ síbẹ̀ wọ́n máa lọ síbẹ̀ wọ́n lè tọ́jú wọn wà mí tí wọ́n fẹ́ wẹ̀ mọ́mì mi ló máa lọ ń wẹ̀ fún wọn àṣìbẹ̀ so bẹ́ẹ̀ la ṣe ń ṣe ó wá di ọjọ́ kan ọjọ́ yìí during the school hour ni àwọn ọmọ pàǹtí mi tó wà ní ṣọ́ọ̀ṣì tó ń tó gbọ́ pé ó ṣègbélé kó má wá sílé torí ogun kan àbí ìkejì torí ọmọ ológo ni wọ́n fẹ́ fọwọ́ bọ̀ lógo pé kó ṣègbélé àwọn ọmọ pé kò lọ sí school àmọ́ ọmọ ológo ò lọ school àǹtí Ṣeun ìyá mi ti ro fùfú náà bá gbé fún mi wọ́n ní kí n lọ gbé fún dádì ṣọ́ọ̀ṣì èmi náà gbé fùfú kẹrẹkẹrẹkẹrẹ ó dòdò dádì àǹtí Ṣeun mo dá yìíká mo bá àwọn méjì kan láyìíká wọ́n jókòó bọ́ wọn sí láyìíká wọ́n jókòó níbi ṣọ́ọ̀bù tó wọ́pọ̀ síta àyíká bóyá torí oòrùn ni mi ò mọ̀ wọ́n ṣàjókòó síbẹ̀ èmi kí wọ́n bá tẹ̀ ń lọ ṣàyíká ṣà nígbà tí mo mọ̀ pé nìkan kan wà lọ́dọ̀ dádì mo bèrè lọ́wọ́ wọn pé dádì nǹkan ń dádì wà nínú ọ́fíìsì wọn ṣé lálejò ni wọ́n ní wọn lálejò so èmi lọ ṣà mo kàn sílẹ̀kùn ni ilẹ̀kùn tí màá ṣí àdè máa ń kànlẹ̀kùn mi mọ́ tó fà àǹtí Ṣeun góló tó báyìí ni mo bá dádì àtàǹtí mi tí dádì ń bá àǹtí mi lájọṣepọ̀ kànnàkànnà pàṣàpàṣà kó dẹ̀ nígbà tí mo sílẹ̀kùn mo dúró báyìí èmi ò tí ì ṣe rí kò sí mọ́ ní àtàǹtí mi kí ló ṣe bẹ́ẹ̀ mo ti bá dádì mo rí dádì náà dádì àtàǹtí mi àǹtí mi bá ń bẹ̀ mí ọba ń bẹ̀ mí bá ní pé kí n má sọ dádì náà ń bẹ̀ mí dádì ń fi ìbọ̀bálẹ̀ bẹ̀ mí dádì àgbàlagbà wọ́n ń bẹ̀ mí gidi gan àǹtí Ṣeun lọ́jọ́ náà lọ́hùn mo bá ní mi ò ní sọ mo ti gbọ́ dádì ní àwọn máa fún mi lówó mi ò ní sọ mo ti gbọ́ dádì bá ní pé tí bá mọ̀ pé mi ò ní sọ fún mọ́mì mi kí n jẹ́ kí àwọn pé kí mi náà wá ṣe ń bẹ̀ bóyá mi ò tí ì ṣe rí báwo náà ṣe máa ṣe ó máa ń mọ́ wọn bá ní pé àwọn máa kọ́ mi ìyẹn dáadé àǹtí máa ní pé jọjọ́ kan ṣe fún ẹ tó bá ti ṣe fún ẹ bẹ́ẹ̀ wọn náà ò ní lè sọ fún mọ́mì mo ní ó máa dùn yán wọn ní kò ní dùn mí pé kì í ní sùúrù àǹtí Ṣeun mi ì mọ̀ kì í ṣoògùn brainwash ni àbí kì í sọ pọ́n fi nǹkan bá mi sọ̀rọ̀ o bí èmi náà ṣe gbà nìyẹn èmi náà bá bẹ́ wù mo bá bẹ́ wù mo bá jókòó dádì bá bẹ̀rẹ̀ pẹ̀lú mi náà ṣe mọ̀ pé èmi ò tí ì mọ ọkùnrin so àǹtí mi wà ń bẹ̀ dádì ní kébì náà bọ́ sọ mo ní rárá mi ní sọ wọ́n sà ní kébì náà bọ́ sọ káwọn mọ̀ pé mi ò ní sọ á já sí láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí wọ́n máa tọ́jú wa àwọn máa fún wa lówó àǹtí Ṣeun mo ṣe bẹ́ wù nìyẹn dádì bá bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọyàn mi wọ́n mọ ọyàn mi kò má tí ì mọ ọkùnrin tó bá mọ ọyàn yín àǹtí Ṣeun ara yín á dìde bó ṣe mọ ọyàn mi àdèmí náà mi mọ gbogbo ẹ̀ láti mọ ọyàn mi wọ́n ṣe gbogbo ẹ̀ ní bá tẹ̀mí síbi orí débù wọn bẹ̀rẹ̀ náà tẹ̀mí sí wọn bá bẹ̀rẹ̀ fi nǹkan ọmọkùnrin wọn yìn bẹ́ẹ̀ tó ti fẹ́ dùn mí má tó wọlé ó dùn mí wọn máa yọ ọmọ yìí kì í ní sùúrù kì í má pariwo ẹ̀kan nìyẹn máa ń dobìnrin pé tí mo bá ti dobìnrin nísìnyí màá lè free màá lè ṣe gbá kan màá lè ò tí mo ọkùnrin di táìmù yìí jáde òde mi mọ jáde ò sọ fún mi náà kéde kan ẹ̀wọ̀n bó ṣe ń sọ bẹ́ẹ̀ ni pé àìmọbìnrin mi àìtí ìmọkùnrin mi wípé mo ti jẹ̀bi ikú bẹ́ẹ̀ ni pé àìtí ìmọbìnrin mi bẹ́ẹ̀ ni pé mo ti jẹ̀bi ikú mo bá ní mi tí ìmọbìnrin mo bá ní kì í ní sùúrù mo bá ṣe ògbẹ àǹtí Ṣeun
wọ́n bá ṣe ogbẹ̀ àti dájú bá tẹ̀tẹ̀ tọ̀ ní ọ̀sán àti àǹtí mi dájú máa ń kó bá sùn fún àǹtí mi ò lọ skul kò lọ bí kankan. mo ní ọba bẹ̀rẹ̀ ọba tó ti mú ní ó dùn mí ó ti wá òkè wọ́n ní ẹ̀yìn pé àwọn máa ṣe tán pé tí mo táwọn ti ṣe yìí bí ṣe mo enjoy ni àwọn mo ní ń dùn mí láti bá tọ́ bá pọ̀ lọ́dún náà lọ́hùn láti bá fún mi ní 1000 owó tó 500 tàbí 200 ní márùn láti bá fún mi pé kí n fi ra nǹkan tó bá wù mí pé mo ti dóbìnrin báyìí o pé kí n má wọrí tó bá ti yá màá wá a máa parí ẹ̀ àti ṣe ó bá dá ṣeré mo káàntì mi lè sọ̀rọ̀ mọ́ èmi náà bá lọ sílé gbà tí mo délé ẹ mọ̀ mi ò tí ì ṣe rí bó tí ì ṣe òun kó so àwọn mi ò tí ì ṣe rí I'm just going to 18 bá dẹ̀ bọ̀ sí nílé mo bá wọn mo ti gbé fún wọn ṣàǹtí ẹ̀ ń kọ́ mi ò rí wọn sí church ṣé wọn kọ́ máa wá school àbájá òkè ìbàdàn lie down kí ni ẹ wá wà lọ́kàn mi wíwí wọ́n ní mo ti dóbìnrin ìyẹn ló wà lọ́kàn mi mo ní mi ẹ wò mí sí mo ti dóbìnrin báyìí olóbìnrin ní ẹ̀nà ẹ̀mọ ẹgbẹ́ mi tó ti lóyún tó ti bímọ tó pé ìjọ ọmọ tó farabalẹ̀ ni ìbúra àǹtí ẹ obìnrin ní ẹ̀nà kìíní kan ṣọlá àǹtí ẹ ṣe wáyé kìíní sìn tí kò dojú tì mí ìwọ náà má dojú tì mí o bó bá ní o àìmọye ọmọ tó dojú tì òbí ẹ tó bí ọmọ kọ ọmọ òun dojú tì mí ọmọ míì ó ti dojú tì òbí ẹ òbí ọmọ kọ ọmọ òun dojú tì mí nígbà tó pé ìgbà tó ti lóyún tóun bá ti lóyún lọ́dọ̀ yín kò dojú tì yín nìyẹn láì mọ̀ pé àti dojú tì ìran jìnnà wá gan àǹtí ṣeun bò wálé ọjọ́ church àwọn church ìjọ ṣòro ló bọ́ sí àti parí ìṣòro dáàdì mi ibi ọ̀tà church ní wọ́n máa náà sùn sí dáàdì mi wọ́n máa dáàdì mi ò jẹ́ iṣẹ́ tó gba ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn náà o mi mọ bí wọ́n ṣe láìkì pásítọ̀ yìí dáàdì mi tí ò ń believe pásítọ̀ dáàdì mi believe pásítọ̀ dáàdì mi aláìlẹ́gbàgbọ́ ni wọ́n gbogbo àmọ́ wọn lé wa pé dáàdì mi ò kí ń believe pásítọ̀ dáàdì mi ṣe di pé bẹ́ẹ̀ lọ́wọ́ máa ń dúró sí wá surprise mi so máa lọ sùn síbẹ̀ àwọn náà máa sùn síbẹ̀ yẹn ó wá di pé mò ń tẹ́lẹ̀ àǹtí mi káàkiri àwa glue àwa lẹ̀ papọ̀ àparí ìṣòro everybody ti lọ sùn wọn pa generator dáàdì wàá pé àǹtí mi ó pé dáàdì pé bá àǹtí mi wá ní kí n kalẹ̀ wọn á tẹ̀lé wọn wá ní ṣé kí àwọn bá mi ṣetán nísìn àbí báwo ni torí táwọn bá ṣetán wọn máa dùn mí àìsèparí àdúrà níjọ́ ṣòro ni o bá ní àwọn èèyàn wà níbà wọn ní kì í ní so ní kò sí nǹkan kan wọn bá tilẹ̀kùn lẹ́yìn èmi àtàǹtí mi àbáwọn àbẹ àti mi jókòó sórí àga wọn bá bẹ̀wò láti bá tún bẹ̀rẹ̀ bó ṣe ṣetán nìyẹn ó dùn mí o mo fẹ́ pariwo wọn ní kí n má pariwo pé àwọn fẹ́ kí n di obìnrin tán èmi gan wà yìí gà láti di obìnrin tán èmi gan wà yìí gà láti enjoy nǹkan tí wọ́n sọ yìí bá ṣe parí ẹ̀ nìyẹn níbẹ̀ náà nọ sí bá àǹtí mi sùn níṣẹ́jú mi wọ́n ṣe wẹ̀tọ̀ dájú ẹni sẹ́kàn every angle ni mo ń bọ̀rọ̀ bọ̀ ẹ̀ lọ́nà jìn á ní iwájú sàrà olójó wọnú sówó epo náà ni kò mú wa ní àbọ̀wọ̀ àtà ẹ wo fàfàdé ẹ̀yìn tẹ̀ bá tí mo product tó wà lọ́wọ́ mi ó ní wọ́n ń pè ní márì mi fún ni eléyìí ọ́ìlì yìí fún ọkùnrin tí okó ẹ̀ bá kéré jọjú orí ẹ̀ lọ ẹ wo ṣe sí rí báyìí ọṣẹ ni àti ọ́ìlì ni wò wá farabalẹ̀ ní o torí àgbo ni kì í ṣe kẹ́míkà mo jẹ́ fẹ́ sọ fún yín pé nílé iṣẹ́ Olúwaṣeun apps gbogbo àwọn powder tí wọ́n sọ fún yín ló ti wà ní capsule o fún àǹfààní ẹ̀yin tí ẹ lè lo capsule ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló ti wà ní capsule fún àǹfààní ẹ̀yin tí ẹ lè lo powder gbogbo ẹ̀ ló ti wà ní capsule ọlọ́wọ́n ọba ádìwà mú àní fi ọjọ́ ọlọ́jọ́ lọ láṣẹ ìjùmọ̀ àmín ẹ wo bó ṣe jẹ́ nìyẹn o lẹ́yìn ìjọ yẹn báyìí ṣe wọn sọ pé ẹ̀gbọ́n mi èmi àtàbúrò mi pẹ̀lú ìyá mi ni pásítọ̀ yìí ló ń bá alájọṣepọ̀ mọ́mì mi máa ń lọ church ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí mọ́mì mi ò mọ̀ àmọ́ mọ́mì mi máa ń lọ sí church wọn náà lọ tọ́jú ìyàwó pásítọ̀ mọ́mì mi lẹ́yìn wọ́n máa ń fẹjọ́ sùn dádì wípé dádì mi ò ń bá wọn lájọṣepọ̀ dádì mi náà wọ́n ti farajì débi pé ẹ mi sọ pé ẹ má dá oúnjẹ tèmi mọ́ oúnjẹ o mo wà nú àwẹ̀ láìsí ẹ̀ tó ogun ayé wò ló lé dádì mi tó lè tó bẹ́ẹ̀ ẹ má dá oúnjẹ tèmi mọ́ oúnjẹ o mo wà nú àwẹ̀
God, dádì mi